ẹ jẹ́ n sọ tó burú jù fún yín. Ẹ mú gbọ́mọ náà gbogbo ènìyàn ẹ gbọ́ mi lásàálẹ̀. Ohun tó burú jù fún ẹ láyé ènìyàn tó lè gbé ẹ ṣubú láyé òun ni kó kẹ̀yìn sí olórí ẹ. Tó bá bá olórí ẹ jà, ó jẹ̀bi nínú ẹ̀mí àti nínú ara. Tó bá sàsọ lórí ẹ kò lè mú. Tó bá wá rí pé ó sàsọ lórí ẹ ó mú, rántí pé olórí ẹ náà ní nǹkan kọ̀kọ̀ tí ò dá lọ́wọ́ ni. Òun náà ti kù díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹni tó torí olóore wá dàbí áńgẹ́lì wa ni. Ẹ tọ́lọ́run rán láti ràn ọ́ lọ́wọ́. Even kó fún ẹ ní 50 naira. Kó olórí ẹ fún ẹ 50 naira. Olóore ni. Ẹni tó burú jù láti bá jà nìyẹn. Arẹ́gbẹ́ṣọlá nínú ipò politics lónìí. After tó ti fi Tinubu lẹ̀ láti last year. Kí lẹ rí lára kí lẹ rí tó ṣẹlẹ̀ mọ́? Àwọn náà dúró wọ́n gbáradì gan. Wọ́n lè débẹ̀ mọ́. Wọ́n ṣarajọ. Wọ́n lè débẹ̀ mọ́ kì í ṣe. Ọ̀ṣun kọ́. Ọ̀ṣun kẹ̀. Wọ́n kọ́ra ọjọ́ lọ́ṣun. Mò ń bọ̀ wá bí Ọ̀ṣun. Á débẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Mi ò tí fẹ́ lọ bẹ̀rẹ̀ nísìn. So mi ò tí fẹ́ lọ bẹ̀rẹ̀ mo bọ̀ máa dé bí Ọ̀ṣun. Tó tá lékè. Arẹ́gbẹ́ṣọlá ò lè gba nǹkan lọ́ṣun mọ́. Kí sí pé mo ò ju bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n nǹkan tó lọ fi ń hàn yín. Gbà tí mo wà lọ́ṣun, mo ti mọ Arẹ́gbẹ́ṣọlá. He was one of somebody nígbà tí mi ò tí ì ní pé gan. Arẹ́gbẹ́ṣọlá wà náà àwọn tí mo máa ń bẹ lọ́rùn fún. Ẹ fẹ́ràn ẹ gan. Yes. Because mo like èèyàn tó wà nínú ìmọ́lẹ̀. Èèyàn Ọlọ́run l'Arẹ́gbẹ́ṣọlá. Èèyàn Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ẹ pàdé nínú ìjọba ìmírí ni. No. Bí n bá rẹ̀ tó súnmọ́ Ọlọ́run màá mọ̀. Ṣùgbọ́n ọ̀nà àti jẹ ìkẹyìn sí àti kọjú mo sọ pé má bó bá lọ́wọ́ bá ṣe kẹ́ ẹ tó. Ó dàbí ipò tí mo wà ẹ́. Kí wọ́n fẹ́ lò fún àwọn tọ́lọ́run. Ẹni pípa tó fẹ́ bẹ̀rẹ̀ program àwọn tó sanwó flight mi lọ sí Àbújá. Mo kọ́ dárúkọ wọn. Àwọn tí mo dárúkọ wọn mi ò pè mí mọ́. Ẹ fẹ̀mí ìmoore hàn sí wọn. Tán fún yín lórí ọ̀fẹ́ àtẹ̀tí débẹ̀. Orí ọ̀fẹ́ ni irú mi sọ Ọlánìpẹ̀kun yẹn. Àwọn náà wá fún mi náà àwọn náà bá mi lóòótọ́ ẹ̀ náà fún mi ní invitation. Tẹ́ fi wọnú. Tí màá fi kọ́ bẹ̀ lọ. Wọ́n fún mi kọjá ìyẹn tí mo kó lání. So àdẹ̀ ti pé ra ní ìsìn close to 6 months. Gbẹ̀yìn. Yes. So bọ̀ mi ò gbàgbé. N tó lè mú yàn ṣubú. Mo ní every Wednesday mo máa ń pray fún wọn àwọn àtọmọ wọn. Mi ò gbàgbé wọn dàárọ̀ ẹ̀. So tó bá jẹ́ ẹni tó bá ti lórí ọ̀fẹ́, manage that opportunity that God gave to you. Don't misuse it. The more you misuse it, the more you fail. Ìyẹn lè jẹ́ ẹni mímọ́ kó ní orí ọ̀fẹ́ wájú Ọlọ́run kó máa pe Ọlọ́run kọ́ lọ́mọ ẹ̀dá ẹ̀ lóhùn. Bọ̀ má wùwá pé o ti débẹ̀. Bí o ti wò pé o lè ti ẹni tó àwọn kan wà nínú ayé wọn fúnyàn lówó. Àfinimọ̀nà la máa ń pè wọ́n. They don't give you money. Ìyẹn sọ pé okay o fẹ́ write WAEC. Okay mi ò dẹ̀ lówó lọ́wọ́. Bálágbájá ẹjọba mi ran ọmọ ẹ̀ lọ́wọ́ fẹ́ write WAEC. Ó wá write WAEC yẹn. Ó wá gbàgbé ẹni tó sọ ìbúra lágbájá yẹn. Bálágbájá yẹn gangan ni òun gangan lògo inú ayé ẹ̀. Iṣẹ́ tó kó WAEC lẹ̀ gan. Ìkùnsínú Arẹ́gbẹ́ṣọlá àti Bọ́lá Tinubu ni abádébí báyìí. Yes. Mi ò expect personally, I'm not happy with Arẹ́gbẹ́ṣọlá. Lórí ọ̀rọ̀ Tinubu. I'm telling you, kí sọ̀rọ̀ Tinubu, no matter bó ṣe lè kú rí, olórí ẹ, don't ever dìde sólórí ẹ kó fẹ́ bàjá, bó fẹ́ yẹ̀yẹ́. Tinubu ń yàgbẹ́ sára, wọ́n ti ń yàgbẹ́ sára. The statement mi ò lè gbàgbé láíláí. Tó sọ nígbà náà lọ. Yes. No, kò bó ṣe wo ṣẹlẹ̀ tó. Oníkọ́nà èèyàn méjì ti ń jà. Má jà ìjà tí ò ní lè parí. Ìjà tó máa ní kó lọ bẹ̀bẹ̀ tí ẹni tó máa lọ bẹ̀ tí ò ní lè gbọ́. Àjàdíjú. It's not good lórí òṣèlú. No matter. Kò sí kan tó lè kó ṣẹlẹ̀. The same thing. Òun náà ni pé wọ́n ti lulẹ̀. Tinubu ti lulẹ̀ níwájú ilé Arẹ́gbẹ́ṣọlá. Bí àwọn ṣe ní àwọn tó fẹ́ràn wọn tán bẹ̀ lọ́run fún wọn. Bẹ́ẹ̀ ni Tinubu náà ní àwọn tó fẹ́ràn ẹ̀ tọ́lọ́run rántí tán bẹ̀ lọ́run fún. Èmi wà náà àwọn tó dúró ti Tinubu náà gbé èmi náà máa bẹ̀ lọ́run fún. Kò sí mọ̀ yín. Mi àríra rí gan. Mi rò pé Tinubu mọ̀ mí gan. Mi rò pé gbọ́ program mi gan rí. Wọ́n gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. Ó dà.
so ìran olóore ẹ máa kẹ́yìn pọ̀lọpọ̀ ló ṣubú lónìí tán wà nínú tán sáré káàkiri wòlíì tí wọ́n ti ṣàìdásí olóore wọn. olóore wọn náà ṣẹ̀ wọn ní ẹlòmíì tán ṣẹ̀ wọn ẹlòmíì I'm telling you today òun ní kọ́kọ́rọ́ ayé Ọlọ́run nìkan ló lè báyàn sí. fáwọn kan ń gbọ́ ètò yìí níbi tá a dé lágbọ́n tá a dé yìí kí ni mẹ́sẹ̀gì yìí fún kálukú. òun náà ni ẹnikẹ́ni tó bá ti jí aláàánú ẹ tó ó lè ṣẹ́ lè jà má ja ìjà má sọ̀rọ̀ òdì sí olóore ẹ tó bá ti sọ̀rọ̀ òdì sí olóore ẹ àbó jàjà ìdíjú pé kò sí tó fẹ́ pa ó fẹ́ rò kó fẹ́ fi ṣẹlẹ́yà. ok ẹ jẹ́ fún ilé sample Àtíkù tó lọ ń bá Arẹ́gbẹ́ṣọlá lọ́sùn ṣe rò pé àwọn fẹ́ sọ òtítọ́ inú wọn àwọn Haúsá máa sọ òtítọ́ inú wọn fún ni torí ẹni tó brought ẹ̀ up gan ojú wọn ló ti yẹ̀yẹ́. ó ti tẹ̀ ẹ́ lójúmọ́lẹ̀. ọ̀rọ̀ owó náà fẹ́ sọ nǹkan tán fi wá lọ látọdún yìí ni tó gba ọ̀rọ̀ òṣèlú dé ẹ̀rọ pé àwọn lè fi win South West Arẹ́gbẹ́ṣọlá tó máa ní kan pòtì lọ́sùn mo lè sọ Arẹ́gbẹ́ṣọlá ò lè win local government ẹ̀ mọ́. ẹnu rẹ̀ ò tó lẹ̀ ń bẹ̀. lójú tiwọn ni wọ́n tó lẹ̀ bó bá dọjọ́ ìjọ ìdájọ́ Ọlọ́run àwọn nǹkan kan ó dìde tí ó mọ yí àwọn èèyàn lọ́kàn padà pé báyìí ló sì gbọ́dọ̀ rí ìyẹn lè kó ọ̀rọ̀ jọ kó mọ̀mọ́ náà. so no matter how bó fẹ́ ṣètò má ṣẹ̀ṣọ́ olóore ẹ mo jẹ́ ìdàtọ́ ẹ pé mo máa ń bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń bínú tó mi ò lè ever kọjú ìjà sí olóore mi. ṣe mi mo ní ẹlòmíì tẹ́ pé ó ti ṣoore fún mi tó bá pè mí tó bá bá mi mo lè gbà mí mo lè wo pókè mo lè má bí kọ́ ẹnìyẹn mọ́ àbí mo rẹ́ni tí ò bá mi tí mo ń sòótọ́ fún tí ò fẹ́ ẹ̀ǹdí ọ̀ pẹ̀lú òótọ́ mi instead máa fi wá kọjú ìjà ṣe tí máa fi jẹ̀bi ẹ̀ tó wà pé pásítọ̀ sọ báyìí sí mi I will never do that. kálukú yà lọ́tọ̀ọ̀tọ̀ ni. pé tíṣẹ́ mi ò fẹ́ mọ tó fàjà láàrin wọn ẹ̀ṣẹ̀ náà lẹ̀ṣẹ̀ ń jẹ́ Tinubu lè ṣe Tinubu gan lè jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. táwọn ọmọ tẹ́yìn o. yes táwọn ọ̀rọ̀ Tinubu lè jẹ̀bi wọn they have right to talk they have right to, but don't go beyond pé ẹ fẹ́ fi olórí yín ṣẹ̀sìn. ẹni tó náà yà àgbẹ̀sára ń padà lórí pírẹsidẹ́ǹtì olúwádìí pé ó gba àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ń rọ́ tẹ̀lé. and àwọn nǹkan wọ̀nyẹn ló máa ń mú ènìyàn so ẹ gbàgbé Ọ̀ṣun tọ̀sán. bó ṣe wá rí i kí a ti ń súnmọ́ a ti ń rìn dáadáa a ti ń rìn díẹ̀díẹ̀ nígbà tí ètò ìdìbò náà ń bọ̀ lọ́sùn báyìí lọ́dún tó ń bọ̀. bẹ́ẹ̀ni. ẹ ti ní kí Adémọ́lá Adélékè kọ́ lọ fi ogun Omiṣore ní wá jáde ó fẹ́ bá Ìyọ́lá ó fẹ́ bá Jackson wọ. Omiṣore tẹ́bí tí bá gbé Omiṣore lẹ̀ Omiṣore máa na Adélékè. nínú ìjọba ẹ̀mí ni. máa dìbò máa nà wọ́n. mọ ìyàwó yàyín lẹ́nu àbí. ẹ yẹn sọ nìkan fún yín ẹ yẹn fún yín lẹ́sàmpù Àtíkù àtòbí kì í fi fún yín lẹ́sàmpù.